Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. Ẹ fẹ́ MC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. Ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. Ẹ̀yin sì ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. Ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín. Ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. Wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. Bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín. Ìrọ̀rùn ló bá dé. Ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé. Ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. Ní akágò ká tó wọlé bóde àlà akágò foṣù ajá òṣùpá ni wá lẹ́nìí awúlẹ̀ fọlọ́hún ọba bàbá mi ọlọ́wọ́ gbọgbọrọ bá mi àgbà ọlọ́wọ́ gbọgbọgbọ tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn kábíyèsí ẹlẹ́fun ẹlẹ́gbà ọba àtẹ́wọ́sí ọba tó mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo alágbàwí ẹ̀dá ọba tí torí ẹni tí ò sùn ọ̀sùn gbẹ̀ngbẹ̀lẹ̀kú dáńbí ó wu ẹkùn ọkọ àwọn ṣìkàṣìkà tí ó fa ẹnu àwọn onígbàgbọ́ áálà lẹ́nu àwọn mùsùlùmí elédùà lẹ́nu àwọn ẹlẹ́sìn kan àbáláyé ìṣẹ̀ṣe làgbà. ìbà yín lẹ́ni o bàbá mi àgbàlagbà arúgbó ọjọ́ àdàgbà mọ́tẹ̀pá ọba lèwí lè ṣe àlèṣe lèwí ọba mọ́yìn àṣà ọba ṣèyí òwú kábíyèsí elédùmarè ìbà. ìbà rẹ bàbá lókè. mo rò pé máa wá àlàgbà mú o. mo rò pé àwọn àlàgbà mú ìgbésí ayé mi bẹ̀rẹ̀ kúrò mi lọ. ìgbésí ayé mi bẹ̀rẹ̀ kúrò mi lọ. ẹ̀yin ọ̀tọ̀kùlú èèyàn pátápátá ìbá gbogbo àwọn tẹ́lẹ̀ máa rẹ̀ kákòóso ayé lọ́wọ́ lákùnrin lóbìnrin ìbá gbogbo yín ìbá gbogbo ẹ̀yin àlejò làmọ́ wàrà sáńtù láti ayé ìbẹ̀ ẹ̀yin àfáà ńláńlá ìbá gbogbo àwọn wòlíì jàǹkànjàǹkàn ìbá lẹ́nu láti ìbá fún àwọn ẹlẹ́sìn kan àbáláyé ìbá láṣẹ ìbá yín ìbá ọmọdé ilé ìbá gbálé ìbá oyún inú ìbẹ̀ ẹ̀ṣẹ́ ìbá gbogbo àjùlọ lókè ìpẹ̀ pátápátá àwa ifáyé àjúbà o
ẹ má jẹ́ ogun wá àdáṣe ní ihun mọ́ ìgbà kì í hùn yàn. bẹ́ẹ̀ olóògùn mìíràn tí a lè àjìyìn ní àjíbọ̀lá o. ọlọ́jọ́ ẹ̀ sì wá àjíbọ̀lá. orí bàndé la pẹ́pà. orí bàndé la ń pè kúrò. orí bàndé ń kàrà ṣòro ọmọ. sí wá ìṣíbọ́lá ìfẹ́ làbọ̀ ọjà òfin. ìbá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ìbàlá ṣe o ìbàlá ṣe kò fọlọ́lá ẹni tó bá ti fẹ́ràn mi èmi náà máa ń fẹ́ràn wọn. bẹ́ẹ̀ ni o. lẹ́yìn òfẹ́ tèmi èmi náà ò rí wọn. eégún lábá náà ò rí gọ̀ǹtọ̀. gọ̀ǹtọ̀ gá ló wo rèékú. Bánjúbà bá wà ra lé Bánjúbà tó tó ajúbà rẹ Elédùmarè ọba tó dá wa sí di òwúrọ̀ yìí àdúpẹ́ ẹ ṣeun Olúwa ìbàlá ṣe wa lè dúpà gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tó jẹ́ pé tá a bá ti dórí ètò báyìí gbà wọ́n ẹ ti dé ẹ ṣe àdúpẹ́ wa àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di. àṣẹ Èdùmàrè. ìjẹ́ tẹ bá ń wò wá lọ́wọ́ ẹ má fòjò kòjó ẹ má fòjò kòjó tèmi orúkọ tèmi ò yí padà torí bọ́mọ ó bá dáràn náà ti ń sọ kálukú ló kú ọ̀tọ̀ọ̀tọ̀ Babátúndé ni wọ́n sọ mí èmi lọ́mọ àyàndòṣì ìyẹ̀rú rẹ̀ ọlọ́pàá àmọ́jọ́ ọlálọ́mí ọmọ adísílẹ̀ ó kọ èmi lọ́mọ kóṣòfò oúnjẹ ìyàbọ̀njọ́ kìíye ọmọ lòó mọ̀ sáńsàlẹ̀ ọ̀fà ọmọ akínwájú òní sábúrò bá dókun ọmọ àgbà mọ̀lẹ́ òṣìṣẹ́ èmi lọ́mọ wọn rà níbi olókè méjì takọtabo lórí àgbà alóró mọ̀lú ni ìlú ẹni ò ṣe gbé pamọ́ ìyá àbàdàn ipi yìí fìlú ẹ̀ ṣeré nìbàdàn ti alọ́hùn àwọn ìyá ń pín kílẹ̀ mi olókè méjì takọtabo lórí àgbà ọmọ kan ilẹ̀ òkú kan èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n àwọn kan olóòtú yín lórí ètò láwùjọ wa èmi nìkan kọ́ ni mo tún wá sóde tòní o mo mú aya mi lórí ètò mo mú wá mo mú lọ́wọ́ wọn lè fi mí lẹ̀ lé àbí ẹ ń gbọ́dọ̀ fi lẹ̀ lé nítorí ẹ̀yin èèyàn wa ẹ béèrè ni bá ń dákọ̀ ẹ̀ fún ara lé. bẹ́ẹ̀ ni èmi ọmọ yín náà rèé kò fọ́rọ̀ láìre Olúwa Ọládùnjoyè ẹni Ọlọ́run ó dá tí ò ṣe é farawé ẹni bá farawé mi á fara gbẹgbá á fara pa yánnayànna èmi lọmọ òpóró ọmọ rẹ̀ láṣẹ ìpòrò kò bí kẹtẹ ó jàre gbogbo wọn èmi ìlàmúká nìkà ṣẹ́gi àtúndé lónìí sórí ètò yìí òtò láwùjọ wa ẹ wá nǹkan fìdílé kẹ́ máa gbádùn wa lọ. ẹ má bàa bọ̀ lórí ètò. onílẹ̀ lóòlẹ̀ ikọ̀ ìgbẹ́jọ́ lẹ́sẹ̀ kò wá ní sẹ́wọ̀n lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. owó ẹ̀rọ láti wọlé orin ẹ̀rọ láti wọlé orin bàbá wa lágbàdé nìyí lágbàdé mọ̀ láòkè ẹ̀rọ lágbàgbà délé ayé ẹ̀mọ́jẹ̀ aṣayé bá a ṣe bá ayé làwọn sọ fẹ́yìn yẹn ẹ̀yìn oníṣẹ́ bí wọ́n yẹn ẹ̀ṣayé eré kígbẹ̀yìn yín ó lè dáa àtúbọ̀tán kálukú ń dù ẹ̀rí èmi àmọ́ sọ́n gbogbo gbà bó bá wù yẹn gbọ́ bó bá wù ẹ̀ mọ́ gbọ́ alálàlálá aago méjìlá ló ti fẹ́ lù yìí àbí ọjọ́ kan tó ti dá méjì ní ọjọ́ kú wa lẹ́nu bó wù yìí rẹ ó ń súnmọ́ wa àwa náà sì súnmọ́ àwa náà súnmọ́ àkànmọ́ kájọ bẹ́ẹ̀dẹ̀ ní bẹ́ẹ̀dẹ̀ ní ọ̀túnla ní kìnnìkan ní mọ̀ pé bá a ṣe bẹ́ẹ̀dẹ̀ táwọn dàgbà sí lójoojúmọ́ yẹn náà lọ́jọ́ kú wa ló ń súnmọ́ oògùn òsì rán nígbà tí a mọ̀ bẹ́ẹ̀ tá a sì mọ̀ pé iṣẹ́ rẹ ní gbé ní wà lójà náà kí ló dé tá à ń hùwà burúkú ẹ̀yin ẹ̀ wà ẹ má hùwà burúkú mọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe burúkú ẹ mọ̀ nítorí bẹ́ẹ̀ tó burú mọ̀ náà bàbá wa sọ ẹ̀ tí ó sọ fún ló ń wá kò sẹ́ni tí ó wù àbí tí ò ní mọ̀ pé ibi ló ń wù yìí àbí gbà bá mú kòkó nìsí tí mo yín ilé kan náà ṣé mi ò mọ̀ pé bá yíyan ilé kan náà àmọ́ ìyẹn ni ó yà mí lẹ́nu bí ọ̀rọ̀ ṣe ẹ̀yin oníṣẹ́ ibi bọ́rọ̀ yín ṣe rí nìyẹn ẹ mọ̀ ń mọ̀ gbọ́n dájú ní ìkà ní kíá ni ẹlòmíì yóò mọ bá tẹni ẹlẹ́ni jẹ́ yóò mọ fi tún tiẹ̀ ṣe tiẹ̀ náà bàjẹ́ kan yìí wà láì gbogbo ẹni bá ti bẹ̀rẹ̀ dáwọ́ máa ti lọ́rọ̀ ẹ̀ wò èpè kọ́ ó ti wà nínú ọ̀rọ̀ Olúwa ni. bẹ́ẹ̀ni ó wà nínú Bíbélì. wọ́n fàbòsí kó ọ̀rọ̀ jọ. bẹ́ẹ̀ni.
ẹ̀rí ọ̀rọ̀ sí tí tèmi náà rán aṣọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n fàbùsí pọ̀ ọ̀rọ̀ jọ wọ́n bá tẹni ẹlẹ́ni jẹ́ fi tú tiẹ̀ ṣe wọ́n jálé onílé bọ́ tiẹ̀ lẹ́yìn àti bí wà nù òfin ọlọ́run mẹ́wẹ̀ẹ́wà kí ló dé dáwọ̀ èèyàn tá a kì í ṣe làákàyè gan. ó sún mi o àfọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá tó mọ́ làkejì jẹ́. gbogbo nǹkan wọ̀nyí iṣẹ́ ibi ni alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé a máa ralẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo téèyàn ṣe láyé ẹ̀rọ aláròfin ọ̀nà máa gbádùn ayé jù ìwọ tó ń ṣe dáadáa ọmọ ọgbọ́n báwa ló ṣe wáyé báwo ló ṣe wáyé ṣùgbọ́n ìgbẹ̀yìn lójú ẹ̀san òkè torí pé Ọlọ́run ti sọ wà nínú ìwé mọ́ pé àtúbọ̀tán alábòsí kò ní dá rárá tí wàá là ń bá ká ilé ayé ọjọ́ mélòó la fẹ́ lò ilé ayé ẹ jẹ́ ká ṣe rí ẹ jẹ́ a ṣe dáadáa tá à ń sọ fún yín nù ẹ̀yin ìka ìwọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe dáadáa ẹ mọ̀jọ́ sú yín ẹ mọ̀jọ́ rẹ̀ yín o ṣẹlẹ̀ àwọn afibisó lóore yẹn èṣù ni wọ́n tẹ́mi mọ̀ ká wọn kún nìyẹn ló máa ń bẹ lọ́run sí wọn ní ẹ̀kọ́ àtọ́rẹ́ àtìkà ìkọ̀kọ̀ ò ní gbé ó ní tó ní kálukú máa bẹ́ẹ̀ ni bó ṣe rere ó gba rere bó ṣe kà ó gbà kà bẹ́ẹ̀ ni owó táwọn fún mi bá ṣe nǹkan tó dùn mí gan-an tínú bá fẹ́ bí mi màá bẹ lọ́n pé ìwọ náà èṣù làwọn ẹni yìí o ohunkóhun tí ó yí mi níwà padà tí màá wá fi ṣe aburú mọ̀jẹ̀ ń rí o rí prayer point tèmi máa sọ fún gbogbo àwọn ọmọ pé kí n change ẹ̀sìn mi màá ẹ̀sìn kọ́ ni priority tèmi ìwà mi ni mò ń ṣọ́ màá ń gbàdúrà lójoojúmọ́ pé wọ́n lọ èyí tó bá tún burú nù wà mí bá mi tún ṣe òun lọ́kàn kí n lè tún ṣe ó ti tàn. èmi tiẹ̀ máa ń sọ fọ́lọ́run ni máa ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run tó bá kú díẹ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ báyìí kí n ṣèkà Ọlọ́run kò máa mú mi lọ. kí là ń ṣèkà fún kí là ń bínú ara wa fún àwọn bínú ọmọnìkejì torí kó dáa fún ṣé wọ́n ti rọra tiẹ̀ pin ni. kò yé mi. wọ́n náà máa bẹ lọ́hùn tó bá ti rí tẹ́ tó ń dá jẹ́ kínú ẹ dùn sí tọkàntọkàn ṣàdúrà tọkàntọkàn àdúrà tiẹ̀ náà gbà ilẹ̀ àánú Ọlọ́run kì í ṣú bẹ́ẹ̀ni ẹ̀dá tó sì wà láyé tí ò tí ì kú wà láìtàlá ìrètí ń bẹ fún bẹ́ẹ̀ni o èmi ò jí lójúmọ́ ayé kan kí n rọra mi pé nítorí ẹ̀ ni kò sí nǹkan tó téèyàn ní tó máa ń ní mí lára inú mi ó dùn ẹnu tó bá fẹ́ máa fi nǹkan ẹ̀ halẹ̀ mọ́ mi tó fẹ́ lòlò pé wọ́n ní Ọlọ́run máa pẹ́ tì pé wọ́n kọ́ Ọlọ́run wà lókè tó dá kálukú. ẹni tó bá tiẹ̀ bó ní rédíò òun náà dandan ni á rí re tí mo ẹ bá dùn sóríire ọmọ làkejì ìwọ náà á ṣoríire. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. ilé ayé ṣe rọgbọ nìyí jẹ pé nígbà tí wa náà bá dé ó dá nígbà tí èèyàn ṣoríire inú ń bí ẹ tí wọ́n bá ṣoríire ńkọ́ ṣé o fẹ́ kí inú máa bí àwọn èèyàn torí pé wọ́n ṣoríire. ẹni tí inú bá ti ń bí gbà téèyàn kan ṣoríire inú máa bí àwọn ẹlòmíkà inú náà ṣoríire ni nǹkan tó bá ṣe fún yàn náà máa ṣe fún ẹ. ẹ̀san ni wọ́n lẹ́sàn ògbó. bẹ́ẹ̀ ni ẹ̀san á ké dandan ni ó gbọ́dọ̀ ké. àmì ilé ọlá ẹ̀ tó kọ́ onímọ̀ àti ilé ọlá ẹ̀ tó kọ́ onímọ̀ ó pèlè ọlọ́kàlẹ̀ máa kéèké ló wà ó láàrin. àpèlè ọlọ́kàlẹ̀ máa kéèké ló wà ó láàrin. ilé ọlá ẹ̀ tó kọ́ onímọ̀. gbogbo ẹ̀yin wa pátápátá tẹ́ ti darapọ̀ mọ́ wa pátápátá lórí ètò la kí Emmanuel Somuyiwa ọ̀kadà ọ̀pọ̀ ọjọ́ mẹ́ta Rẹ̀mí Ayọ̀adé òṣèǹgàn ẹ̀kú àbọ̀ sórí ètò ìyáàfin Àdùnní Ọlábímpé Àmọ̀wó ẹ̀ṣèǹgàn Wasiu Adékúnlé classical Fuji no bàbá oníbejì ẹ̀ṣèǹgàn èèyàn mi. Sky Adélànà Sky lòó lé ọmọ Adélànà èèyàn mi dáadáa bóò ni gbogbo àwọn ọmọ mi kọ́ àti mọ́mí wọn ò ṣeun gan. Adébìtẹ́ ọba ńlá ọmọ oníkùnrin àgbámọ̀gbé ìrẹ̀lẹ̀ mọ́kò ẹ ṣeun gan. Alàgbàkó fowóńdà ẹ ṣeun gan. ẹ̀gbọ́n mi ẹ ṣeun o ẹ kú àbọ̀ sórí ètò ẹ gbogbo ìgbà ni ẹ ṣeun gan. ọmọọba Adéwùmí Ìlọ̀rí ẹ ṣeun gan. Jẹ́lílì Ọdẹ́kẹyẹ ẹ̀kọ́ àbọ̀ sórí ètò Bùnmi first omega àwọn méjì fẹ́yàn kan first omega àwọn ta mẹ́nu Ọmọlára Adéọlá Àjàdí ẹ̀kọ́ àbọ̀ sórí ètò Stephen Mobo káàbọ̀ sórí ètò Yẹmí success èèyàn mìíràn ọ̀kàrẹ̀ kọjọ́ mẹ́ta
ẹ káàbọ̀ sórí ètò. Ayọ̀dèjì Táíwò chairman mi ẹ kú ọjọ́ mẹ́ta. Victoria fit mama ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun gan. Táíwò Adédùnmí nínú ẹ káàbọ̀ sórí ètò. Good dama ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun gan. Àwọn olówó mẹ́rin ká kí wọn kò fó. Bẹ́ẹ̀ ni lọ́dọ̀ mi ń bí Olúdayọ̀ Adéníyì àbúrò mi dáadáa káàbọ̀ sórí ètò. Prince Olúwadélékè ẹ káàbọ̀ sórí ètò àti Samson Akànjí Sàlàkọ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun gan. Jubril Esther Ọládùmọ̀kẹ́ Dúrójayé Yẹmí Success Ṣóyọ̀ọ́yè Tóbilọ́lá Debbie Ventures ẹ káàbọ̀ sórí ètò. Samdat Ọmọ́wùnmí Adétúlà ẹ káàbọ̀ sórí ètò. Adékọ̀yà Peter Prince Morgan ẹ káàbọ̀ sórí ètò àti Prince Olúgbẹ̀nró Williams ẹ káàbọ̀ sórí ètò. Sísítà mi rèé Léoṣú Ọlánipẹ̀kun Olúbùkọ́lá mi ẹ káàbọ̀ sórí ètò. Sísítà mi kan tún náà rèé o Mojísọ́lá Elizabeth ẹ káàbọ̀ sórí ètò. Mr. Fẹ́mi Akínsùlérè ẹ káàbọ̀ sórí ètò. Bright Alájà Wùnmí ẹ káàbọ̀ sórí ètò. Adékúnlé Martins sísítà mi Folúkẹ́ ID Ọláwùnmí ẹ káàbọ̀ sórí ètò. Ajíbọ́lá Kẹ́hìndé ẹ̀gbọ́n mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò. Títí Ògúntóyìnbó Jimoh Mutairu ẹ̀gbọ́n mi ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun gan ni o. Ismaila Odúrìndé ẹ káàbọ̀ sórí ètò. Àbẹ̀kẹ́ Kẹ́hìndé ẹ ṣeun gan àwọn náà ti darapọ̀ mọ́ wa. Alàgbà Ismaila Odúrìndé a ní ìrágìjì olókè méjì takọtabo lórí ara wọn ni kì í ṣe lórí àgbè ìrágìjì olókè méjì takọtabo lórí àgbà kì í tẹ tó ṣe lórí àgbè. Ọmọ ìrágìjì ni mí tinú tẹ̀yìn lórí mẹ́rẹ̀ẹ̀rin ìrágìjì olókè méjì takọtabo lórí àgbà Ọ̀ṣun takọtabo lórí àgbà ni alàgbà Ismaila Odúrìndé kì í ṣe takọtabo lórí ara wọn takọtabo lórí àgbà àwọn ọmọ ọ̀kan ilẹ̀ òkú kan mi mọ̀ bóyá ọmọ Ìrágbìjí lẹ́yìn náà àbí agbègbè Ìrágbìjí ẹ ṣeun gan. Idris Alao Lateef ẹ ṣeun ẹ káàbọ̀ sí orí ètò. Oríọlá Ọlọ́tọ̀ Obron ẹ káàbọ̀ sórí ètò. Larry Fash Efa ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Olítọ̀ sísítà mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò àkú weekend. A fi àsìkò yìí a fi kí gbogbo ẹ̀yin tí ẹ ṣènáwó kan tàbí òmíì ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá. Idris Alao Lateef mo ti kí wọn ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ tẹ́ ṣènáwó kan àbí òmíì ní òpin ọ̀sẹ̀ tó kọjá àkíyìn gbogbo ẹ̀yin aláríyé èèyàn ọmọ Yorùbá àtàtà pátápátá ẹ kú ìnáwó ẹ kú ìnara ogun tá a ṣe Èdùmàrè kò ní bàjẹ́ lágbára Elédùmarè. Èdùmàrè ó fi ọ̀pọ̀ rọ́pò gbogbo ibi tá a ti náwó àbùdí ntolókun àbùdí ntọlọ́ṣà àpò sásàmùrà wọn ní kì í gbẹ àpò gbà ò ní gbẹ lágbára Elédùmarè. Gbogbo àti àtún gbáradì fún ìnáwó tàbí tá a ti ṣènáwó lánàá Jímọ̀ tàbí tèlé ní sátidé báyìí ẹ kú pọ̀pọ̀ sísìn ẹ kú gbáradì. Èdùmàrè ó bàṣírí wa lágbára Elédùmarè ẹni ibi ò ní wá síbi ìnáwó wa o. Àmín àṣẹ. Ẹni tí nǹkan ò ní tó kò ní wá síbi ìnáwó wa o. Títí ẹ̀ ti jóná kò ní kóná mọ́ ti wa o. Gbogbo tá a bá ti ṣe lénìí yóò tẹ ara ayé lọ́rùn lágbára Elédùmarè nítorí pé ìnáwó ṣíṣe sàárà ni. Bẹ́ẹ̀ ni o. Tó bá wùyàn èèyàn kódà ọmọ tó ṣe pàtàkì gan èèyàn lè bímọ kó mọ ìdánwò kankan kódà àwọn lè mọ̀ pé àbá àbí pé àwọn pásítọ̀ àwọn wòlíì láti wá bẹ sọ́kọ ọmọ ẹ̀ pé ó kọ ọmọ ẹ̀ sí ọmọ ẹ̀ létí ó ti sọ́kọ ọmọ kò lè ayé ò lè ṣùgbọ́n àbá fẹ́ ṣe sàárà pé Ọlọ́run mo dúpẹ́ káwọn èèyàn bá mi yọ̀ òun làwọn á pe àwọn èèyàn láàfin lè pọtí fọ̀nà òrùka kì í ṣe dandan ni èmi á mọ̀ sọ ó ṣe kì í ṣe dandan pé ètò àbáwá ti tó a máa ṣe àwọn àwọn sáré kìràkìtà kiri owó mo fẹ́ ṣe pàtí
mo fẹ́ ṣe lẹ́yìn ìnáwó wọ́n máa dá ẹ̀yà ara wọn lẹ̀ ọmọ tó wá yáwó wọ́n máa kanlẹ̀kùn lórílẹ̀‐èdè wa lọ́hùn ẹlòmíì wọ́n lọ gba màálù lọ́wọ́ àwọn Fúlàní àwọn màálù àmì òróró wọ́n bá ṣe ìnáwó tó náà ní màálù wọ́n máa kanlẹ̀kùn níta àbá tí ì tó ẹ̀mọ́jà ṣe kódà gbogbo àgbà bá kú bá àti ìná ẹsọrọ ẹsìnkú ẹsọ náwó rọ bẹ́ẹ̀ni bàbá ti dákàrà kí náà ni à ń nira wa lára fún wọn lọmọ tá a bí tá a fi màálù kú àti tá a bí tá a rẹjọ òkú èkó ẹmẹyà náà ń pè ló kú èkó wàhálà kì í ṣe pé ọmọ tá a rẹjọ òkú èkó kì í ṣe pé orí rẹ burú àsìkò tó wà ní ọmọ tá a sì fi màálù kó àsìkò tó wà ní ó rọ̀ wá lọ́rùn gbà náà ni a pé àwọn èèyàn kan wá bá sàárà ní ìnáwó ṣíṣe bó o bá tí ì tóyàwó ní pé o fẹ́ ṣe márèjì fẹ́ ṣe kíkan kankan mọ́ ni torí owó ọbẹ̀ wà ń bẹ o sì lè ní tó o bá tí ì tó pé èpèdè rẹ̀ ẹ fẹ́ra yín nígbà àti rẹ lómi tó pé ìyàwó ti bímọ mẹ́ta kó tó ṣe ìnáwó ìyàwó ṣebí ìnáwó ìyàwó la pé ẹṣẹ ló ní kẹjẹbù ẹṣẹ ń kẹjẹbù ọmí irú bí dáa tiẹ̀ wá ó tiẹ̀ dá àṣírí ń bò ọmí wọn lọ gbowó báńkì ní wàá sanwó yẹn wọn máa kanra wọn gbá wọn máa kanra wọn gbá wàá ṣe ìnáwó tán ayé ìyẹn ni kílè owó sùn. bẹ́ẹ̀ni Yorùbá máa ń sọ bẹ́ẹ̀ni lótú káyọ̀ yẹ̀yàn ó tíráì lánàá náà ni ó ṣe ìnáwó àná ó ṣe ìnáwó lánàá ó bá débi wọ́n ti jẹ tàná ó tún kú tèmi ẹ̀jẹ̀ àṣemọ́ wọn ẹ̀yìn èèyàn wa. Ètò láwùjọ wa náà ni tẹ́tí sí lọ́wọ́ tẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìtẹ̀mọ́ bá a ṣe máa ń ṣe bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ̀ ń ṣe ń darapọ̀ mọ́ wa ètò yìí ètò gidi ni táwọn aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa iléeṣẹ́ tí ò ní jóná iléeṣẹ́ tí ò mọ gbèrú sí lágbára Elédùmarè gbogbo àwọn tá a wà ńbẹ̀ náà a mọ gbèrú sí ní lágbára Elédùmarè wọ́n ṣe pé ètò ìkàlẹ̀ pé ká mọ lára wa lọ́yẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa àwùjọ àwa Yorùbá a mọ̀ mú wa là ń mú wa lórí ètò yìí tá à ń pàkíyèsí ara wa ìwà yóò mọ̀ dá ká mọ̀ fi kọ́ra wa lọ́gbọ́n ìwà yóò mọ̀ dá ẹ mọ̀ jẹ́ á change rẹ nítorí pé ìrọ̀rùn igi ìrọ̀rùn ẹyẹ bẹ́ẹ̀ ni ẹnìkan ní ìbàjẹ́ ìlú tí gbogbo ìlú dìlú wa ìlú ìbàjẹ́ kọ́lọ́n kó mọ́ bà wá jẹ́ nǹkan tá à ń mú wa lórí ètò yìí fún ẹ̀ńtẹ́ ń bọ̀ wá fún ìgbà àkọ́kọ́ ẹ mọ́ bá wò lórí ètò. ẹ má jẹ́ Yorùbá nígbà wo ẹ má jẹ́ Yorùbá ìbà ẹni tó láyé ẹ má jẹ́ ṣíṣe o ẹ má jẹ́ Yorùbá yípẹ́ o ẹ má jẹ́ Yorùbá yípẹ́ o ẹ má jẹ́ Yorùbá ẹ má jẹ́ Yorùbá yípẹ́ o ẹ má jẹ́ Yorùbá ìbà ẹni tó láyé ẹ má jẹ́ ṣíṣe o ẹ má jẹ́ Yorùbá. Kábíyèsí Yomi Àgbà Àtìrà ẹ káàbọ̀ sórí ètò. ẹ mọ iye gbọ́dọ̀ ń lọ sọ̀rọ̀ nítorí bàbá ẹ má sọ pé mo lọ sí Mọ́túndé bàbá sẹ́yìn bàbá àìdè mọ́. Ọmọọba Adéwálé Sọ́líù ẹ káàbọ̀ sórí ètò. Òkè àgbà ni mo yẹ máa ṣe ìjábọ̀ ẹ bá ń gbé ìgbà òkè àgbà ni mo yẹ máa ṣe ìjábọ̀. Ìyá ṣe òkè àgbà ni mo yẹ máa ṣe ìjábọ̀ ẹ tún gbé ìgbà òkè àgbà ni mo yẹ máa ṣe ìjábọ̀. Òkè àgbà ni mo fi yọ àìsè kọ̀mándà ẹlẹ́dà mi bàbá jẹ́ ìjàmbá ìkọ́ máa dàbí bàbá ọ̀la ìṣílẹ̀ o.
àní ṣiṣẹ́ oníṣẹ́ àní ṣòwò fọ́mọ ẹlòmíì jẹ agbára Elédùmarè oníṣẹ́ àṣedànù ní. bẹ́ẹ̀ ni Ọlọ́run ní já ṣàṣedànù. A kí gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá, ẹ má bínú pé ètò tèmi ó lọ ajá díẹ̀ ká tó bẹ̀rẹ̀ kó lè dáa ni. Gbogbo tẹ́ bá ń wo iléeṣẹ́ yìí ní láti ìgbà tílẹ̀ òní ti mọ́, ẹ rí i pé ètò kan ètò tó ṣe pàtàkì ni. òdúró ó ṣe ń lọ ló ń lọ. Ètò kan tó ṣe pàtàkì gbòógì ni wọ́n sáré ṣe nítorí pé ká gbé lọ́tún ká gbé lọ́sì gbogbo ó lè dáa náà ni ká lè sọ kabi tó dáa á sì sọ kabi tó dáa á rí gbígbẹ́rù wa kà lọ́wọ́ Nàìjíríà lágbára Elédùmarè. Mo ń gbàdúrà gbogbo ìgbà tí máa ti ń ṣàdúrà àti Nàìjíríà pé kọ́lọ́run kó bá a tún ṣe Ọlọ́run bá a sì bá a tún ṣe létí gbàrò ilé Elédùmarè ẹ má rò pé ó ti tán kò tí ì tán. Mo yẹ nǹkan bẹ́ẹ̀ individually gan tó ń ṣẹlẹ̀ sí kálukú nǹkan ẹlòmíì àti ìrora rẹ̀ pín ẹ kàn rí Ọlọ́run kan déédéé gbé burújí yẹn dé ni. bẹ́ẹ̀ni lójijì wọn ní àbúṣògùn owó ni. ìgbà náà wọn máa lọ kó ṣògùn owó. bẹ́ẹ̀ni wọn ní mọ̀ pé Ọlọ́run ló dé sí ayé ẹ̀ Ọlọ́run ló sì dé. Ọlọ́run bá lóun dé báyìí ó dé lé òsì tẹ́ẹ̀dá kan lè sè. wọ́n ní náà lára sọ́bìrì náà wọ́n ní ẹ̀yìn onísùúrù lọ́lọ́run bá wà. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní sùúrù ẹ̀yìn ẹ̀ lọ́lọ́run bá máa ń wà torí pé ẹni tó ní sùúrù kó gbọ́ ọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run bá lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni onísùúrù gan ní jogún ayé. ẹja kọ̀rọ̀ ọ̀rọ̀ Nàìjíríà gbogbo ẹja kó sọ́wọ́ Ọlọ́run ọba àwọn tó ń ṣe bọ́n ṣe ń ṣe ẹ̀jẹ̀ wọn ṣe lọ Ọlọ́run wà níbẹ̀. ètò Nàìjíríà tó jọ mọ́ ọ̀rọ̀ Nàìjíríà ló kọ́ wáyé ni ló jẹ́ kétò wa kó lọ já díẹ̀ kí a tó bẹ̀rẹ̀ ẹ má bínú sí wa. ní báyìí ká tẹ́ pẹpẹ ètò láwùjọ wa lè ń tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ bàbá Adémiládé nìyí àti ìyá Adémiládé. Adémiládé tí ò sí yí padà. ẹ tí ò sí tí ò sí aláìláì tàbí tani ó gbà kó mi. mo ò ní fẹ́ lomi sí ọ tó ń gbọ̀n fẹ́ kú mi. nígbà tí nǹkan fẹ́ ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni o wọn tó bẹ tó bẹ ń sìn. àbí. tó ọ̀rọ̀ bárò kí n rò fọ́ bàbá Adémiládé. ojú mi rí tó. kí ló tún dé ojú tó lé ojú tó kù. ṣé ẹ mọ Ìyá Ṣẹ́gun ẹ mọ Ìyá Ṣẹ́gun tí mo sọ ó mà ti kókó lé ọkọ ẹ. àbí Ìyá Ṣẹ́gun ọ̀rẹ́ ẹ̀ kọ́ ni. ó ń nì ó ti fọkọ ẹ lẹ̀. ó ti bàbá Ṣẹ́gun lẹ̀. ó ti fi bàbá Ṣẹ́gun lẹ̀ o. a ti wá sẹ́yìn obìnrin sígbà tó lọ. ṣé ń gbọ́ wọn jẹ́ sọ̀rọ̀ tán obìnrin ní àbẹ́yìn ọkùnrin ẹ̀yin ọkùnrin tẹ máa ní tó dánlé tẹ tún máa bọ́ síta tẹ máa lọ náwó gàn mí ẹni tó Bíbélì gan sọ wípé ìwọ tó bá fẹ́ fẹ́yàwó méjì tó o bá ti lè ṣe déédéé láàrin àwọn méjèèjì má wulẹ̀ ṣe rárá ṣùgbọ́n tó bá ti lè ṣe déédéé ọkọ rẹ̀ lọ fẹ́yàwó mi ló bá pàtí létí ló di pé ibi owó oúnjẹ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ oní kò fún un lówó oúnjẹ kò ní yọjú sáwọn ọmọ ó kúkú wá kó ẹrù ó kó dajì ó kò lọ lé ìyàwó ìdajì wà lé kò ní wálé wá sùn tó bá tún wálé náà yóò wá nà Ìyá Ṣẹ́gun bí ẹni máa fẹ́ kú á nà tó jẹ́ pé nígbà tó bá máa tají báyìí ilé ìwòsàn ni gbogbo èèyàn wá ń sọ fún pé ìwọ ọmọbìnrin ṣó ò fẹ́ para ẹ̀ báyìí tọ́ràn wá wà ń bẹ̀ ni bọ́kọ̀ ọ̀bá ṣàṣe é fẹ́ wàá máa lọ lé yín ó ń ka bí iye ìgbà tí bàbá Ṣẹ́gun ti nà lẹ́ẹ̀mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti nà dá lápárí ó ti nà dá lẹ́sẹ̀ rẹ̀ tó pé tó bá máa lajú báyìí ilé ìwòsàn ni. tó wọ́n rí mi wọn sálà mò ń wù ẹ̀mọ́ ẹ̀mọ́ ni tó èmi ò ń gbọ́jà àwọn tẹ́lẹ̀ bàbá Ṣẹ́gun àti Ìyá Ṣẹ́gun wọn ìjà yìí ti kọjá bẹ́ẹ̀. ṣé ìgbà tó wá di pé fẹ́yàwó kejì lé Ìyá Ṣẹ́gun mọ́ ṣe mọ́ báyìí. bẹ́ẹ̀ ni o ó ní tóun bá fẹ́ bímọ báyìí tó bá ń rọbí tó bá pè títí ó ní kò ní gbàgbó ó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ ló máa gbé òun láti lè lọ sílé ìwòsàn yóò bímọ tán gan kò ní kíkó ewu ọmọ tipátipá ló máa fi wá ń jọ̀kó mọ ọ̀dọ̀ ìyàwó ló máa wà ẹjọ́ ṣé ayé nìyẹn ṣé ó dáa bẹ́ẹ̀ irú ayé wo nìyẹn ṣé dandan ṣé ó tiẹ̀ fẹ́ béèrè kan lọ́wọ́ ìyẹn ara rẹ̀ ṣé dandan ni kí ọkùnrin fẹ́yàwó méjì ṣé dandan ni ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ nídàkejì náà àwọn ará nínú obìnrin lọ́wọ́ wọn kì í ṣèmi o. ń lọ ó wà ẹ̀yìn náà dá sí o ó máa ń ṣẹlẹ̀ nídàkejì náà o tó jẹ́ wípé tí ọkùnrin yẹn bá lọ fẹ́ ìyàwó ìwọ tó mọ̀ wípé o ò ní nǹkan ṣe kí ló lọ dààmú ọmọ lọ́mọ fún tó lọ fẹ́ o wá fẹ́ tán òṣìṣẹ́ wa mọ̀ wípé ìyàwó lé ẹ̀ dá o dẹ̀ ti lọ fọ́mọ lọ́mọ ń tà
ó wá ṣe báṣubàṣu ṣé ìwà nìyẹn ẹ̀yin aráalé ṣé ìwà ni. ṣé kí mi ò kọ́kọ́ dá sí i. ẹ dá sí i. ṣe mọ́jọ́ di wàhálà àti kò lè di wàhálà ẹ̀sọ́ tí ń tẹ́ bá sọ̀rọ̀ tó dá lẹ́nu ni o. ẹ má bínú ìyá Adémiládé. mi ò bínú. ìyá Adémiládé lérò ẹ̀mí tèmi mo ò kí n tí ì sọ pé kìnní báyìí o kì í ṣe nǹkan tó burú kéèyàn fẹ́yàwó méjì. àgbọ́yé. ṣùgbọ́n tó burú ń bẹ̀ ni pé kó mọ̀ wá lè ṣe déédéé. kódà náà Àlùkùránì gan sọ àrí pé àwa mùsùlùmí ẹ̀sìn wá fàyè lẹ̀ ká tiẹ̀ fẹ́ tó ìyàwó mẹ́rin gan ṣùgbọ́n ó fi dámúrè sí i. clause. oníjẹ́ dámúrè lédè Yorùbá ó fi sí pé tẹ́ ẹ bá ti lè ṣe déédéé tó ẹ wá sọ láàrin fún ọ̀mẹ́rẹ̀ẹ̀rin. ẹ wá sọ fún mi nsìn ṣé déédéé yẹn ó lè ṣẹlẹ̀ láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yẹn sọ tòótọ́. déédéé tá à ń sọ yìí kì í ṣe pé ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá wa onímọ̀ ẹ̀yin ìyá wa onímọ̀ náà ẹ bá dá sí o ẹ̀jẹ̀ èmi kàn kọ́kọ́ sọ tèmi níwọ̀n bá tí mo mọ̀ ni déédéé tí wọ́n ń sọ yìí tí Kùránì àti Bíbélì ń sọ yìí kì í ṣe pé bóyá nífẹ̀ẹ́ wọn déédéé ni wọ́n ń sọ nítorí tá a bá ní ká túlẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ká wò ó kódà tá a bá bímọ téèyàn bímọ 2 3 4 5 ìwà tí ọmọ yẹn bá ń wù sí òbí ìyá ni àbí bàbá ni lèèyàn fi ní gírèdì yẹn lèèyàn máa fi fẹ́ràn wọn. Òbí máa ń fẹ́ràn ọmọ kan gan ju ọmọ kan lọ. bẹ́ẹ̀ni. àbí ọmọ tí tó yẹ pé ó ń gbọ́rọ̀ sóbi lẹ́nu kò ń tòbí lẹ́nu kò kóbi sí wàhálà àti ètò jẹ́ pé ìjẹ̀gbọ́n ní gbogbo ìgbà kó mọ dáràn sóbi lọ́rùn ni kó mọ bòbí ló kọjá èwo ni òbí ó fẹ́ràn jù náà ṣùgbọ́n déédéé tí Kùránì àti Bíbélì ń sọ ni pé àkọ́kọ́ oúnjẹ má fún oúnjẹ jẹ wọ́n ń yà wọ́n ti torí pé ìyáálé dáa àbí ìyáálé ló bá mi jìyà kó wá fẹ́yàwó tán kó yẹ pé ìyáálé nìkan àtọmọ rẹ̀ ló mọ̀ bọ́ bẹ́ẹ̀ni ò ní bọ́yàwó. déédéé láàrin oorun sísùn láàrin oorun lọ́kọláya má torí pé ìyáálé ló dáa àbí ìyàwó ló dáa ìyáálé mi ó ti ń gbó ó ti ń ṣe kiri kan ìwọ gan ògbó ni ẹjá sòtọrọ láàrin àwọn ọkùnrin o sáwọn ọgbọ́n sáà máa gbó ni báwa la lóbìnrin ọ náà gbó. tó bá tọ́jú obìnrin ọ̀hún gan dáadáa ṣe á gbó. má torí pé ìyàwó ilé ló wà lójú ọpọ́n nìsín kó mọ fohùn jẹ ìyáálé ilé níyà lásìkò tiẹ̀ àìṣedéédéé nìwọ̀nyí aṣọ wíwọ̀ ńkọ́ lórí àwọn ọmọ náà ká ṣe déédéé gbogbo ìwé ìní déédéé ṣiṣẹ́ láàrin wọn kódà tí kan bá hùwà tó bí ẹ nínú gan gẹ́gẹ́ bí ọkùnrin gbogbo déédéé tó bá yẹ kó o ṣe mọ́ pàtì yóò kọ̀ mọ̀ pé ọkọ mi bínú sí mi ni bàbá Ṣẹ́gun ó ṣe ó kú díẹ̀ káàtó ọ̀rọ̀ lẹ gbọ́ ẹ̀yin ara lé o torí ńlọ bẹ́ẹ̀ náà àìmọye ilé tó ti dàrú torí ìjọba yìí bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó sì jẹ àwa lógún nìyí àfẹ́ kínú ilé ó dàrú àfẹ́ kínú ẹbí ó dàrú àfẹ́ kílé ìjọsìn ó dàrú àfẹ́ káwùjọ wa ó dàrú àárín ọ̀rẹ́ méjì àfẹ́ kó dàrú. kí ni ìmọ̀ràn ti yín fún àwọn ọkùnrin tó ń ṣe báyìí ṣe pé wọ́n fẹ́ ìyàwó méjì ìgbà wọn bá fẹ́ ìyàwó kejì yẹn ni ìyàwó tàkọ́kọ́ ò ní wọ́n ṣe mọ́ tàbí kẹ̀ wọ́n ti ẹ̀jẹ̀ wá ṣèkan ní ìsìn tó jẹ́ pé wọ́n kàn fún àwọn ọkùnrin wọn eré ọmọ tó dà wọ́n láàmú wọ́n kàn fún àwọn obìnrin lóyún lọ́kùnrin káàkiri rábídùn wọn wá ní gbóyún yẹn wọn wá tóbi bá lọ pé òun lóyún báyìí wàhálà dé nu wọ́n bá wẹ́sùn sí lẹ́sẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀. ẹ sì ń ṣe ń gbà tẹ́ ń ṣe ẹ mọ̀ pé yóò doyún. láti inú oyún wọn ò wá ní dá sí obìnrin mọ́ títí tí ó fi bímọ ẹ dákun sí ayé rẹ ní irú eléyìí ni kí ni ìmọ̀ràn yín ẹ̀yin èèyàn wa lórí irú nǹkan báyìí ẹ mọ́ dá wa dá gbogbo alájọ ní ètò yìí ẹ bá pàkíyèsí ara wa ẹ bá dá sí i tẹ́ ẹ bá fẹ́ pè wọlé láti dá sí ètò yìí 07459353799 07459353799 07459353799
353799 nọ́mbà tó gbégbé wọlé agbára ni. ẹ bá wa dá sí. ẹ bá dá sí. kí ni ìmọ̀ràn yín fún ìyá Ṣẹ́gun, kí ni ìmọ̀ràn yín fún bàbá Ṣẹ́gun àti irú àwọn tí nǹkan báyìí tún ṣẹlẹ̀ sí? àìmọye irú àkàsàmọ́lé mọ́lé irú nǹkan báyìí tó ń ṣẹlẹ̀, wọn ò lè sọ síta o, tó ń fi múra, tó ń wò pé èyí míì ti ẹ̀wà tí ò ti ẹ̀kẹ́rù kù nílé ọkọ, ó kàn ṣáà fi múra pé torí ọmọ torí ọmọ torí ọmọ, ìyá yìí ló jẹ títí tó fi dójú ikú. kábíyèsí ilé ìgbà. tí ó wá jẹ́ kí obìnrin tó jìyà ó jìyà bẹ́ẹ̀ kó tún wá kú kó lọ bẹ́ẹ̀. tọ́wọ́n tún wá kú tán àwọn ọmọ wọn á tún máa fìyà jẹ wọ́n. àdìtú bàbá ìwé káàbọ̀ sí orí ètò Ìyàmí Dáadáa. Alhaji Habib Gbajabiamila ẹ ṣeun, ẹ káàbọ̀ sí orí ètò EU King Semuwinta olùdásílẹ̀ gbòjìgìjìgì nu gbòjìgìjìgì ọmọ agbọ́mábí wọn ọba mi ọba Fuji ní gbogbo Europe kábíyèsí o ọba onífújì ní gbogbo Europe nínú káfàtà tí ò sí ẹni tí bá yínmíyínmí domi láyé tani bá yínmíyínmí domi káàbọ̀ sórí ètò èèyàn mi. ọmọọba Toptex òun náà ti wà ní orí ètò. ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò. ẹ rí òun náà ni ètò àmúwálé nìyí o. káfẹ́yàwó kejì kì í ṣe pé nǹkan tó burú. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àti máa fìyà jẹ ìkankan nínú ìyàwó méjì nítorí pé Yorùbá bọ̀ wọn bàbá wa kò jẹ́ tàwọn àgbà wọn yẹn tó so wúrẹ́ mọ́lẹ̀ ni ó fún pákí. bẹ́ẹ̀ni. ó bá ti ṣe wúrẹ́ mọ́lẹ̀ tó fún pákí níbi ní ẹ̀. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Kí ni ìmọ̀ràn yín? 07459353799 tàbí ẹ lè tẹ àtẹ̀sọwọ́ sí wa ní orí ètò lórí móhùnmáwòrán abẹ́sílẹ̀ ṣé ń wò wá lọ́wọ́lọ́wọ́ yìí. Kí ni ìmọ̀ràn yín fún ìyá Ṣẹ́gun tí ó ti kẹ́rù jáde lé ọkọ ẹ̀ báyìí, àti pé kí ni ìmọ̀ràn yín fún bàbá Ṣẹ́gun nítorí pé tá a bá ronú pìwàdà ọba olùdáríjì ni Ọlọ́run ọba wa. Àti irú àwọn ọkùnrin tó ń hùwà báyìí káàkiri tó wọ́pọ̀ ní ìsinmi àwọn ọkùnrin wọn kàn bẹ́yàn lóyún kiri báyìí ni o, wọ́n fi kankan tù wọ́n lójú ni o. ṣé èèyàn ti wà lórí èkó bóyún bá ti dé báyìí wọ́n bá mọ̀ fìyà jẹ ìyá àti ọmọ tó wà ní. ọkùnrin mi náà gan irọ́ yìí pọ̀ yóò pàdé obìnrin mi ní lóhun ohun tí níyàwó. 07459353799 nọ́mbà tó gbé pọ̀ wọlé agbára nìyí. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá ń ju mísíkì sí lọ́hùn-ún. ṣùgbọ́n mo tètè rẹ̀ ìwé fún mi nígbà tí àwọn oníṣẹ́ àṣẹ ìlànà lọ́jọ́ èyí àyíké pọ̀ máa ta lọ́mú sí ilé ọba àgbàdé ìlú bọ́bá tó wà ní àyíké ìpamọ́ lóòrò mi bàbá láì sílé. Yáàbí Fọlákẹ́ Odúbẹ̀là Adésínà ẹ káàbọ̀ sí orí ètò. For 59353799. Wọ́n ní àìláṣọ ọ̀pá àkáwọ́tò wọn àpérò ọmọ eriwo rí single parent ó kú ó ti ń pọ̀ jù ní ìsìn ẹ kàn ń dá bùkátà dá àwọn obìnrin tó dáa bẹ́ẹ̀ ọkùnrin lèmi náà o tí ò dáa tójú máa ń ṣe pé ẹjẹ́ ayọ̀ ká sọ fojú pé n tó ń ṣe ò dáa. ọjọ́ alẹ́ yín lẹ́mi ń ṣeré ẹ̀yìn ọkùnrin tẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀. ẹlòmíì ò máa mọ̀ kọjá alẹ́ òun lòun fi ń ṣeré ó mà rò pé òun ṣì wà dáa òun ṣe bẹ́bẹ́. ẹ ń da àwọn ọmọ ọlọ́mọ sí àdánwò yìí
ó dìgbà tójò bá dá wọn lọ́mbrẹ́là tó mọ̀ pẹ́rù mi. kì í ṣe pé nǹkan tó burú kéèyàn fẹ́yàwó méjì ṣùgbọ́n tó bá nípa rẹ̀ láti ṣe déédéé wọ́n fi ìyà jẹ kan nítorí òfẹ́ kan wọ́n fi kan kẹ́kan ẹ tó pé lẹ́ẹ̀kan tí pèrè bété à ń retí ìpè yín ó sì jẹ́ àtẹ̀sọ́wọ́ náà ni ẹ fẹ́ tẹ̀sí wa ẹ ṣé gan. Adébáyọ̀ Tọ́lá ní ẹ káàbọ̀ sórí ètò. Olúfúnmi Àlùkò ẹ káàbọ̀ sí orí ètò. Àrẹ́tẹ́jú Ganiu káàbọ̀ sí orí ètò. Ọláníyàn Kọ́hìndé káàbọ̀ sí orí ètò. Àwọn ọmọ onídìí àgbọn nìyẹn ẹ ṣeun gan káàbọ̀ sí orí ètò. Ètò láwùjọ wa náà ni ẹ̀ ń tẹ́tí sí lọ́wọ́lọ́wọ́ láti ẹnu bàbá Adémiládé àti ìyá Adémiládé ìkẹnùgbẹ́mu lórí ìjókòó. Bẹ́ẹ̀ ni o bàbá Adémiládé ní tọ́jú mi o. Bó tilẹ̀ jẹ́ pé òun fẹ́ yàwó mi òun náà fẹ́ yàwó kejì ṣùgbọ́n ìyàwó fẹ́ kú. ọwọ́ ọ̀kẹ́ rẹ̀ wọn ò ní lè kúrò ṣe bí nígbà tí màá ti tọ́jú rẹ̀. àníyàwó wọn ò kù sọnù èmi ní pa omi èyí ò fẹ́ yàwó lówó èmi bí mo ṣe wà yìí. èmi ìtúrẹ́ o bí mo ṣe wà yìí. ara gbóná nù. Hello, bàbá àti Adémiládé. Ẹ mà ṣe o. Ẹ káàárọ̀ mọ́. À ń jẹ́ o. Ọ̀sán la wà báyìí o. Ẹ pé ọ̀sán ni. Bẹ́ẹ̀ni. Ẹ má bínú. Wíkẹ̀ndì ló ṣì wà nílẹ̀ náà. Àbí o, ara ń jaṣọ lọ́wọ́ àbí. Àti dàárọ̀ ọmọ ọ̀sán. Àbí ìyáàfin onítọ̀ ẹ̀kọ́ yìí. Onítọ̀ ni o. Mo ti ní òyìn mọ́ nìyẹn o. Máàmí, ọwọ́ méjì owó ọ̀rọ̀ lókè. Mo ti ẹ̀gbá táṣọ́ tẹ wọ̀ yìí ó dá mi lọ́rùn. Ẹ ṣeun dàrẹ́. Ọláàbí náà ni. Bẹ́ẹ̀ni nǹkan tá a máa sọ lórí ètò nìyẹn. Ọláàbí náà ni. Ọlá yín náà la máa pè lọ́wọ́lọ́wọ́. Àbí ẹ ṣeun. Mo ní kí n dá sọ̀rọ̀ yìí o. Ẹ ṣeun gan yóò dà fún yín. Lákọ̀ọ́kọ́ nígbà tí torí mo fẹ́ mọ ibi tí bó ṣe yé mi. Nígbà tí ẹ máa pe orúkọ ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ sí. Ẹni ìyá Ṣẹ́gun. Nígbà tí torí mo dẹ̀ mọ̀ pé àwọn oníẹ̀sìn Islam ọ̀gbìn gbọ́ wọn kì í sọmọ ní Ṣẹ́gun. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe ọkùnrin yẹn ló ṣe ó ti commit fornication àbí adultery. Ẹ̀sìn ló dá